Channel 7 so ngbà tó create NTA Channel 7 wọ́n wá invite gbogbo artist Yorùbá artist comedy gbogbo ẹ̀ orí pákó báyìí lójú níta gbangba mama làágùn báyìí lọ ti ń record wa o a máa ń ṣe the same rehearsal bẹ́ẹ̀ gbogbo wa baba Magi baba Kongi Ẹmúlẹ̀wù àríkòtọ́ ti ata baba Bọ́sẹ̀ wọ́n baba Bọ́sẹ̀ gbogbo wa ma Lobito Lobito wà lọ́ndà baba Bọ́sẹ̀ so ti yẹn sìn so àwọn Ẹmúlẹ̀wù Gódógbó àti Ajírébi ọ̀ndà Ẹmúlẹ̀wù lọ́wà so gbogbo gba yẹn dẹ̀ ní tó ń gbà tá a ṣe wọ́n tún wá gbogbo management tún pera wọn jọ wọ́n tún ní this Baba Suwe òun nìkan làwọn tún fẹ́ wọ́n tún ẹ má bínú lọ́rọ̀ kan lè ní Baba Suwe lẹ́rùn ọ̀fẹ́ lára. ó lẹ́rùn ọ̀fẹ́ lára then the group yẹn strong nígbà yẹn ẹ rí Baba Suwe ẹ rí Ọ̀pẹ̀bẹ́ ẹ rí Jólójólò ẹ rí Àdìsá ẹ rí Òkóró ẹ rí Ọmọpẹ́nú ẹ rí Kẹ́só then kí ló rí kọ́ ọmọ tó kù yìí ọkọ Ọmọpẹ́nú Fẹ́mi Láróńdó Latin ò sí láàrin ìyá Latin ò tí ì dé kó gbà náà Baba Suwe Latin máa ń bẹ mí mò ń sọ lójú kí ni Latin máa ń bá Baba Suwe ó máa mú exercise book àti bí káírò sápò wá báyìí sí Lagos Island kò tí ì di artist rárá gbà Baba Suwe ló mú kí ló ti ń pè Ẹlẹ́ṣọ̀ wọ Lagos Island báyìí ìjọ tó máa mú wọ Lagos Island ó wò pé iná ló lọ ní gbogbo orí bíríìjì ìjọ náà bá jọ wà ní mọ́tò ni so láti gbà yẹn wọ́n tún gbé program yẹn fún wa so ní NTA à ń ṣe ẹ̀rín kéèké ní LTV à ń ṣàwòrán ẹ̀rín Baba Suwe nìkan ló wà ń ṣe gbogbo ẹ̀ because that is why tó ṣe jẹ́ pé is the king of comedy kò sónítọ̀hún lè sàn tó ń ṣe jester tó ń ṣe 5 minutes o tọkàn fi wọ́n sáàrin play o ṣùgbọ́n kéèyàn ṣe full program láti òkèdélẹ̀ Baba Suwe nìkan ló lè ṣe comedy full program láti òkèdélẹ̀ so is the king of comedy so kò sí kì í ṣe ẹni téèyàn lè gbà ipe. orí ọpọlọ yẹn lè fa àtìkòrò lọ lásán. bá ṣe mọ̀ pé nígbà kékeré ti wa a máa rẹ́ ẹ̀yìn a máa rí Baba Suwe tẹjọ máa ṣeré pọ̀ ẹjọ́ ohun mélòó gbàgbé kan wo lẹ́ní nípa Baba Suwe.